أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí Ọlọ́run, a ṣe ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bàbá wa tí ẹ̀ ń wò ní ojú ìwòran wa yìí, àwọn ni bàbá wa Chief Imam ní ìlú Àjàrà tí a kírun yídì lẹ́yìn wọn láàárọ̀ yìí. Ìyẹn náà làwa wò wípé ká bá bàbá délé o, ká bá bàbá ìmáàmù délé. Kí wọ́n fi ẹnu àṣẹ eléyìí tí Ọlọ́run ọba Èdùmàrè tó fi fún wọn wípé ká lo àǹfààní ọdún iléyá ti 2024 yìí láti fi ṣe àdúrà fún gbogbo ohun tí ń jẹ́ ọmọ Yorùbá àti tí ń jẹ́ Mùsùlùmí lápapọ̀ káàkiri ilẹ̀ àgbáyé. A ṣe kíní ọ̀n lẹ́sẹẹsẹ. Bàbá ó ṣàdúrà fún gbogbo èèyàn lápapọ̀. A tún wá ṣe àdáyanrí àdúrà fún àwọn ọmọ ìyá wa tí wọ́n ń bẹ nínú kòbàkólé kan àbí èkejì. Ìgbàgbọ́ ni kó ní o, má ṣe iyèméjì. Nítorí pé Ọlọ́run náà ti sọ fún wa wípé òun dá wa jura wa lọ. Ìdí rèé tí a fi àdúrà sí ẹnu bàbá wa Alhaji Chief Imam Jamiu ní ìlú Àjàrà ní orílẹ̀-èdè olómìnira Benin Republic. Bàbá ẹ bá wa ṣe àdúrà fún gbogbo èèyàn kẹ́sì bá wa ṣe àdáyanrí gbogbo tí ń jẹ́ ọmọ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tí wọ́n ń sanná ní ẹlòmíì kúrò ní orílẹ̀-èdè bàbẹ̀ ó tún lọ ilẹ̀ aláwọ̀ funfun. Ẹ bá wa bẹ́ẹ̀ náà fún oníkálukú kó sì máa ṣe déédéé tí ń ṣe wọ́n kọ́lọ̀ wọ́n sì bá wa mú kó mẹ́. Bismillah. Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Àti gbogbo àwa Mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè ní gbogbo ẹ̀ka ètò tàbá wà. Àkírá pé Amẹ́ríkà ọdún ìní Ọlọ́run ṣe ní ọ̀pẹ́ tó kù wọn láyé. Ọ̀pọ̀lọpọ̀ ní Ọlọ́run bí a ṣe láyé. Ó dájú pé ọ̀kan láṣẹ tá à ń ṣe lọ́mọ fi ṣe òpin fún wa. Gbogbo àwọn Mùsùlùmí tá a rúgbú tá a ráyè tá a fi pa ẹran lọ́dún yìí Ọlọ́run ṣe ní àpamọ́. Àwọn tó náà sì fún ní àlàáfíà tá a fi jẹ́ ọlọ́kùnlékun àlàáfíà. Àwa ṣàdúrà fún gbogbo àwa Mùsùlùmí táwa nù hílàhílò. Ọlọ́run gbogbo àdúrà tá a ṣe lónìí Ọlọ́run jẹ́ kó rọrùn. Àwa ṣàdúrà fún gbogbo àwọn tó wà ní Mákà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń sáré gbádùn ọ̀tún ṣe gbà. Àdúrà náà Ọlọ́run jẹ́ ọgbọ̀n lójú ẹ̀. Tó bá gbà tá lọ́mọ fi pa lẹ́kùn la ilaha illallah. Lẹ́ẹ̀kan sí àtúkẹ́ra pé abáríkà ọdún kul amu wa antum bi khair. Ọlọ́run gbà ní ìbàdàn fún la ilaha illallah. Èmi tó wà lójú ìwòran yín náà ni ọmọ ayá yín Imam Jamiu ní mọ́sáàsì ńlá ìlú Àjàrà. Mo sì jẹ́ president gbogbo àwọn imam ní ìlú Àjàrà. Mo sì jẹ́ deuxième vice président UID Union Islamique de Lomé. Èmi mo wà ní iwájú ìwòran yín báyìí. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Bàbá wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àwọn àdúrà náà mo fẹ́ kó lámì ẹ má bínú pé mo ń là yín láàgùn. Ìdí ni wípé ẹni nǹkan kan ò ju àdúrà lọ láyé. Gbogbo tó bá lè dé bẹ́ẹ̀ dá láyé kó dúrí mọ́ àdúrà. Mo fẹ́ káwọn èèyàn jẹ àǹfààní yín ni ẹ dákun. Nítorí pé àwọn tó mọ̀ yín tí wọ́n wọlé tọ̀ yín wọ́n já mọ̀ àwọn rí gbígbà àdúrà. Mo fẹ́ kí ẹni tí ó jókòó ti kinní yìí tó nígbàgbọ́ tẹ́pẹ́ tí wọ́n bá ti ríru fídíò wọ́n jókòó ti pé àdúrà tí bàbá yìí ṣe mo fẹ́ ṣe
tí ó sì rí gbígbàdúrà. Ẹ wo bí orílẹ̀-èdè ṣe rí káàkiri pàápàá jùlọ lórílẹ̀-èdè tiwa Nàìjíríà àtijọ́ àti múdógún bàbá nǹkan kan tẹ̀yìn náà bá ń gbọ́ bí ti ń lọ ń bẹ̀. Ìyí tó sì wọ́n yìí náà ó dé orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ náà òǹkàlùkù náà pariwo pé nǹkan wọn ọdún la ṣe léèní àmọ́ bó ṣe rí. Èyí mú kí àwọn èèyàn máa sáré inú ẹ̀ kan máa wówó lọ síbi tí ò yẹ kí wọ́n wá sí. Aláàjì ẹ bá wa ṣàdúrà fún gbogbo wa kárí bá ti ṣe kárọ̀nà gbégbà gbogbo ẹ ti ń sáré owó yìí tó ti fẹ́ máa lọ bòmíì kọ́lọ̀ má jẹ́ kí wọ́n yẹ̀ kó nù Islam tádùn àwọn fi gbà. Bismillah bàbá. Adúpẹ́ fún Ọlọ́run. Adúpẹ́ fún Ọlọ́run. Ọ̀gángan bíi tí tẹ́ ìyá ìgbàgbọ́ ni ò tó. Ìgbàgbọ́ ni ò tó. Mo ti sọ nìkan lẹ́ni wípé aṣàdúrà tí ń jẹ́ gbẹmọ́ lọ́run lérí ń kánjú mi. Ẹ sọ bẹ́ẹ̀ yìí rí. Aṣàdúrà tí ń jẹ́ gbẹmọ́ lọ́run lérí ń kánjú. Tó bá ní ìṣòro Ọlọ́run ti mọ̀ bí tó fẹ́ gbọ́rọ̀ kálukú kalẹ̀ gbà láyé. Ọlọ́run kò bá gbọ́rọ̀ wá kábìrì. Ọlọ́run bá gbọ́rọ̀ wá kábìrì. Ìgbàgbọ́ náà ni kò tó. Ìgbàgbọ́ ni kò tó. Ìgbàgbọ́ wa bá tó ni ohun tí ò tí tó ń bọ̀ wá ṣe. Àmọ́ èyí tí mo fẹ́ fi yé wa ni pé ká gbà fọlọ́run ká sì dó ṣinṣin tì í. À ń sáré sọ́tún à ń sáré sósì. Lóòótọ́ téèyàn bá sáré owó tó gbọ̀nà tí ọ̀tọ̀ fi wá tó sì rí yóò jìyẹ. Ìdí ni pé kádàrá iṣẹ́ bọ́ọ̀sì ògùn Yorùbá lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti wáyé káàdì kọ́ lárí òun. Bí èèyàn bá sáré owó tó sì mú nǹkan mímọ́ lọ́hùn tó sì fi náwó náà yóò jìyẹ. Torí kádàrá pé wọ́n fẹ́ náwó lọ́wọ́ ti wà lẹ́mọ̀ ni. Kádàrá ti pé wọ́n fẹ́ náwó. Torí adélé ayé àbá kádàrá ni kádàrá ọ̀gá ló jẹ́ fún gbogbo wa. Adélé ayé àbá kádàrá ni mọ́tò kò lè sáré títí kọ́ kọjá títì láyé. Mọ́tò kò lè sáré títí kọ́ kọjá títì láyé. Àwọn àìsàn tí ń ṣe wá ògùn wà lọ́dọ̀ wa. Àmọ́ àfilẹ̀ náà ni kíni ibẹ̀ lọ. Al-Qur'an ni la taqnatu min rahmatillah. Má jà kàkó mi kẹ́ Ọlọ́run. Kẹ́nìkan má jà kàkó Ọlọ́run kẹ́. Èyí tẹ́ ẹ ṣe yìí náà nù kẹ́ Ọlọ́run. Èyí tọ́lọ́ ń pín mọ́ yìí. Èyí tọ́lọ́ ń pín mọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tọ́lọ́ ń pín mọ́ lónìí láti ṣe. Òun la tún ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Kẹ́nìkan má sáré kọjá kádàrá. Kẹ́nìkan má sáré kọjá kádàrá. Lóòótọ́ ohun tó wà láyé nísìnyí kì í ṣe orílẹ̀-èdè Benin nìkan. Kò sí ṣe orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wọ̀n tó wà l'Amẹ́ríkà. Ìlú tá a mọ̀ pé ó wà mẹ́rin. Ní bẹ́ẹ̀ ni wọ́n dájá kí wọ́n tó jẹ́ ẹ̀dẹ́ lánàá yìí. Máa nà ti wí náà. Tábà kó lẹ́yìn bọ́lá fẹ́ta. Ìlú Amẹ́ríkà lábẹ́. Ṣé bí wàhálà lánàá ṣe fi wọ́n lọ́wọ́? Má ṣe wàhálà òun títí. Ohun tó fẹ́ dára lọ́ọ́ dá. Ó lè kọjá ohun tó fẹ́ dà láyé. Ẹ̀yẹ ká dúró. Nítorí náà kún fún wa ká dúró tì. Ká má kọjá kádàrá láyé. Ká má sáré kọjá kádàrá. Èèyàn lè sáré kọjá kádàrá láyé o. Ká má sáré kọjá kádàrá. Wàhálà àtẹ àpọ̀ báyìí níbi ọ̀rọ̀ owó dé yìí. Al-Qur'an ní wọ́n di tó wọ́n di ná. Tẹ́ bá sọ pé ẹ̀ fẹ́ ní gbọ́ ẹ̀mí náà nígbà. Ẹbí tá a bá yẹ jẹ́ dé. Ẹbí tá a sọ ayé dé ní. A máa fi ọdún kan fi yan ọdún kan ni. A sọ lẹ́nu wípé àwọn ẹni tí a bá dá sálámà ṣe máa gbé sálámà ní kò imam. Ẹni tẹ́lẹ̀ pé ó fọ ẹ̀lápò mẹ́ta tẹ́lẹ̀ àpò kan ní fún ẹni. Ẹni tẹ́lẹ̀ pé ó fọ ẹ̀lápò àpò tẹ́lẹ̀ àpò méjì ní fún ẹni. Yóò àmà abilé nígbà kí o sì ń gbẹ́ni. Ṣé àwọn agbọ́n ti náà lù? Bẹ́ẹ̀ ni àwọn náà sì ṣàlàyé. Ìdí ni pé ọlọ́mọba àrùn ọlọ́kọ̀ọ́rọ̀ sàmúlò ọlọ́mọdé olè jù báyìí lọ. Dọ́rí kò sí ohun tó lè ṣe láyé ó tún lẹ́gbọ̀n. Ó tún lọ́gà. Ohun tó lè ṣe láyé. Kí àwọn ọkọ̀ náà láfíà rà nísì tó àbá náà láfíà tẹ́lẹ̀ rí. Táàsì wọn owó táwọn fi rògùn èyí ni tó ń kọ́. Ẹni tó ń kọ́ ẹni tí ò ní láfíà. Tó sì wó tó fi rògùn tí ò sì ní ó náà lọ́wọ́. Èyí nìkan. A sì wọ̀ báyìí nísì, a sáà sì jẹun.
wọ́n sì bọ́tẹ̀ wọn náà jẹ bọ́tẹ̀ yẹ gàrí asámu alhamdulilayi alakola anabiya Muhammad ó ní ẹni tó bá jíjọ kan torí ohun tó fẹ́ jẹ ìyàwó wà dáadáa ọmọ wà dáadáa ó rí ohun tó fẹ́ jẹ anabiya kò dúpẹ́ fún ọlá ó fi lè fọ́ tó ti rónìí náà ó sì ti tọ́ bà kú ọmọ jẹun ìyàwó jẹun wọn náà wà dáadáa ìyàwó wà dáadáa ọlá yẹn fi ilẹ̀ fọ́ lọ́wọ́ ọkọ ló ní ìdílé èjẹ ká sáré ìsáré wa ọ̀dọ̀ Ọlọ́run ká sáré sí jù ká bá sáré sí nǹkan mímọ́ torí ohun tọ́lọ́run fún wa ká máa lò àlò dàgbé kùnà ní Ìbàdàn ẹwọ́n ló ṣe tó àwọn yìí àwọn nǹkan pọ̀ nù ẹ̀gàn tó jẹ́ Ìbàdàn fún mùsùlùmí àmọ́ àgbàgbé inú gbogbo oṣù mọ́kànlá tó kù wọ́n ní mẹ́wàá àkọ́kọ́ yìí tó jẹ́ pé òní ni òpin wọ́n ní kò tún sínú oṣù mímọ́ láyé kódà ojú mẹ́wàá làwọn lọ́rọ̀ àfa àbèrè pé ìdí tó fi ju mẹ́wàá làwọn lọ́rọ̀ wọ́n ní wípé anátọ́jẹ́ gbọ́ àràfà o Ọlọ́run gẹ́gẹ́ ní máa sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ayé ní máa fi àwọn tó wà láràfà fi ṣèyàn sáwọn tó wà sáwọn inú àwẹ̀ tánà tó dá lórí màláíkà wà rọ̀ pé àmàlẹ́kà bọ̀ sọ èmi mọ́ bẹ̀rẹ̀ ọ yàtọ̀ sí gbogbo oṣù mọ́kànlá tó ìdí ni pé ìgbàdúrà ń bẹnu àsìkò yìí mẹ́wàá àwọn ọmọ tí ń bẹnu àwẹ̀ títí fi àdànà wọn ní ẹgbàá àwẹ̀ mẹ́sàn-án mẹ́wàá láfíríkà fún alùpàá tó tọ́ka sí pé wal fajr wal layalin ashr ẹ̀yin èèyàn ẹ̀ ń sùn ni wal fajr tílẹ̀ bá mọ́ bọ̀ wal layalin ashr àti mẹ́wàá zòrò ìjà ìní mẹ́wàá náà òun ló parí òun ló forí kìlọ̀ alómìtì sùn lọ gbádà wọn ní àgbàwẹ̀ mẹ́sàn-án tábà gbà mẹ́sàn-án àgbàjọ àgbèsè àgbàjọ àti ẹlòmíì àgbàjọ àràfà àníire kaná afárùgbọ́nlẹ̀ àgbẹ̀rẹ̀ lónìí àfàkùtì ẹlòmíì ọ̀tẹ̀ àmọ́ gbé kẹ̀kẹ́ bẹ́ẹ̀ nìkan sì tàwa nǹkan tàwa lẹ́sẹ̀ báyìí afa àbọ̀ ọ̀la sọ fún ọmọlúwàbí tó wá dúró lẹ́nu bàbá mi ẹ ṣeun kò ní rẹ̀ yín ṣe ẹni bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yín ẹ mọ tó wá sí mi lọ́kàn àwọn ẹ̀dá kan mọ̀ gbọ́ yín wọ́n wà mọ̀ rẹ́ ni pé bàbá yìí kí sì ń tàn yín jẹ ẹ mọ̀ gbọ́ oríṣiríṣi ẹ jẹ́ wọ́n mọ̀ tàn yín ṣé yá aláwọ̀ adé ẹ ní fi yá àyàsẹ̀ kún wọ́n ní àràgbé láyé gbogbo ìtẹ́yìn sọ ní ìsìn lójú ọmọ kan wọ́n wọ̀ pé bàbá yìí kí ni ń wí àràgbé láyé tẹ máa téèyàn bá mú àtẹ́lẹwọ́ òkú tó mú eegun kókósẹ̀ rẹ̀ tó owó dé nísìn ẹ̀yin sì ń pé ká ṣe sùúrù àdúrà ní ká máa ṣe. ẹni tó ní àràgbé láyé ọ̀dọ̀ ẹni tó gbé ọ̀rẹ́ kó sọ fún wọn lẹ́yìn olórí ẹlẹ́sìn lẹ́ńtà. àwa ẹni tó wá fẹ́ ra ayé gbé ọ̀dọ̀ Ọlọ́run ló ti rà ọ̀dọ̀ Ọlọ́run ló ti rà ayé tó wá fẹ́ rà gbé ọ̀dọ̀ Ọlọ́run ló ti rà kí ló fi rà Ìbàdàn ló fi rà Ìbàdàn ló fi rà lọ́dọ̀ Ọlọ́run torí gbogbo ẹni tó bá jẹ́ pé olùgbàwẹ̀ ooru Ìbàdàn ló ṣe ọ̀sán àti kiri ẹgbẹ́ ọ̀tọ́ lọ́sọ̀ bá dábí wa Ànábì Muhammad ó ní máa ń dàlẹ́ waliyan faqad azantu bi harb ẹni tó bá gbógun tó ẹni ń ṣe bó ṣe ti ṣe ogun faqad azantu bi harb ń kógun tì í bá débẹ̀ tí ẹ̀ máa bá débẹ̀ tó bá lè fún yẹn lónìí kò ní lè lọ́la àmọ́ ẹgbẹ́ tó wá di gbá ara gbé láyé tá a máa ń pẹ̀lú Ọlọ́run la gbé lè rà ìní ibi tá a bá dé ni ibi tá a bá dé náà ni àwọn èèyàn sọnù ọ̀dọ̀ ẹni tó kù tá a fẹ́ lọ rà ní ti wọ́n ń jiyàn gbé àwọn èèyàn wọ́n sọnù lọ ìyàwó ń lọjà kò dé mọ́ àwọn èèyàn wà òkúta ń tẹ́ gan ọmọ lọ iléèwé kò padà mọ́ àtúnṣe ọkọ rìnrìn àjò kò padà dé ẹ wò wàhálà ti wá àgbáyé kan lórí àràgbé láyé yìí lórí àràgbé láyé yìí báyìí
ọlọ́run kọ́ dákun kọ́ ṣàmì ààbò rẹ̀ ní kọ́lọ́mọ́ àmín. ààbò rẹ̀ bàbá ìmọ̀ ẹ fún wa ní àwọn àdúrà bíi méjì mẹ́ta tẹ́yìn gan náà fi ń ra ayé gbé lọ́dọ̀ ọlọ́run ẹ jáwọn èèyàn jàǹfààní yín. ẹ̀gbọ́n inú àkókò táwọn àdúrà kankan ò sì kí ẹ lè ṣe àdúrà kan ò sì kí ẹ lè ṣe wọ́n bí Ànábì Muhammad pé àdúrà tá a lè ṣe lásìkò àdúrà tá a lè ṣe lásìkò ojú gbólóhùn káfíyè wọn ní tó fúyẹ́ lẹ́nu. wọ́n á bá sọ pé àyè mọ̀ ibà wọn bá yín náà lábẹ́ yìí wọn bá yín láfi jẹ́ wọn bá yín náà fi máa wí náà ni wọn bá yín wọn bá gbólóhùn yẹn náà fi máa wí náà ni. ẹ jẹ́ wọn máa tàn yín ntàgbà fi ń jẹ ẹ̀kọ́. gbólóhùn náà fi máa wí. kódà àríkà pé àwọn Ibn Umar pẹ̀lú Abu Huraira wọ́n jáde tí wọ́n lọ sójà tí wọ́n ṣe Allahu Akbar Allahu Akbar la ilaha illallah walillahil hamd gbólóhùn yẹn àkọ́kọ́ mọ̀ láìla lásán mọ́ngò ìṣáì àtijọ́ mẹ́ta lẹ́yìn ni ọ̀la ni ó bẹ̀rẹ̀ ọ̀la lẹ́ndí máàdí mẹ́kùrì lọ́díjú àlọ́rùbá yẹn ní ẹ̀yìn alásàdì ọmọ àbúlá ilaha illallah wọ́dáwọ́lá ṣẹ̀ríkàlá láwọn àwọn àgbọ̀n ti jẹ́ bẹ́ẹ̀ la ilaha illallah kò sọ́ba kamalẹ̀ yẹn lọ láwùl mulku wal hamd ìwọ náà ló tó bẹ́ẹ̀ ẹ̀yìn ìwọ ló ní láwùl hamd wa huwa ala kulli shay'in qadir mọ̀lá lágbá lé ní gbogbo kan ìyẹn lè máa kí ẹ bẹ́ẹ̀ kọ́ mọ́ dáhùn.